Là, il y a un gars qui doit faire.
kábíyèsí ìsopọ̀ ẹ̀bá ọ̀nà òun gbọ́dọ̀ kí ọba kú iṣẹ́ o. Ani wà bí ọjọ́ rọ̀. Akékèké mẹ́lẹ̀ òkúta. Ọmọ wa mẹ́lò láàfin. Akú ọdún èní. Akú ọdún èní. Akú ọdún èní. Kábíyèsí. Ogberiko. Kábíyèsí. Kábíyèsí. Ẹ bá débẹ̀ ẹ dúró dè wá. Ọyá yọ lọ tẹ̀lé. Ìyàwó ya ní abáyé. Kúkú mẹ́kù ọ̀rẹ́ sàkéjì. Mọ̀kẹ́ máa jáde ra ni o. Ọyá. Dúró ọmọ dúró ní kábíyèsí tẹ̀lé. Ọyá kábíyèsí tẹ̀lé wọn. Bá ní kọsẹ̀ fẹ́ sí báyìí fẹ́ tàbí kábíyèsí ti fi rẹ̀. Kábíyèsí o, àṣẹ yìí ṣàwọn ọdún bàbá. Nínú ìpele tí a wà yìí, ǹjẹ́ ẹ lè ṣàlàyé ìpele tí a wà yìí àti pàtàkì ẹ̀ fún wa? Tolú a kó ràn wá lọ́wọ́. Ìpele tá a wà yìí òun ní ìpele Ìjẹ̀ṣu Ọlọ́wà ti ìlú Ìgbàròkè Kingdom. Àsìkò báyìí la máa ń jẹṣu yìí, tó bá ti tó àsìkò tá a máa ń jẹṣu yìí, òun ní àsìkò náà tó jẹ́ wípé gbogbo ìlú wọ́n mọ̀ wípé Ọlọ́wà ti jẹṣu, àwọn tí ò tí jẹṣu náà wọ́n bẹ̀rẹ̀ sí jẹṣu. Ó ṣe pàtàkì nítorí pé ó fi hàn wípé nǹkan oko bọ̀ wálé wípé tó pé tẹ́ bá rí iṣu ẹ rí mọ̀ pé iṣu náà tóbi, ó ta bọ̀m̀bọ̀.
ó fi hàn pé àsìkò tí èmi ọba Francis Adéfárakùn ní Àgbẹ̀dẹ Ògìdì the third ìlú Fẹ́milóyè one àsìkò yìí ó jẹ́ pọ́n mọ̀ pé iṣu ta ó tóbi iṣu náà fẹ́ẹ̀ tó ẹyọ kọ̀ọ̀kan fẹ́ẹ̀ tó iṣu ó fẹ́ẹ̀ tó géńdé èèyàn. kábíyèsí mo mọ̀ pé àsìkò dáadáa ire wọ ìlú ayọ̀ wọ ìlú ìdùnnú wọ ìlú ire oko lélẹ́yìí tó wọ ìlú tó jẹ́ wípé ìlú mọ̀ wípé àsìkò yìí àsìkò ayọ̀ ni àsìkò tí gbogbo ohun oko bọ̀ wálé tí àwọn èèyàn máa tábà ti jọba àwọn èèyàn máa jẹ iṣu kan gan ó tó 100 èèyàn jẹ iṣu tó wà ńbẹ̀. kábíyèsí iṣu tó dẹ̀ wà ńbẹ̀ yẹn pọ̀ rẹpẹtẹ kan nínú oko yìí kó gba kó ràn wá lọ́wọ́. Ogbereko oje yàrá àbọ̀jọ́ bàrà Ogbereko. Amori aya kelegbe ọni ọgbẹgẹdẹ bàbá sọ ọni aṣọ lílá kéésì òfin jíà ó kún ọsùn lé tàrẹ̀gbọ́n akọ lórí àmà jíjà akọ lórí àmà rìn sí ẹ̀ǹdí. ọ̀fẹ́
Bẹ́ẹ̀ kára dúró díẹ̀ síbí. Ẹ̀yin kí mọ́tò yẹn dúró díẹ̀. Ó yẹ ká lè dúró síbí díẹ̀ o. Ẹ dúró. Ẹ máa lọ. Lẹ́yìn kí ló ṣe àyẹ̀wò lè rí bá mi gẹ̀ẹ́tì kan ní town nínú bá tù yìí ṣe bá mi gẹ̀ẹ́tì wa. Kò sí town yìí. Èmi lọ́jà.